A kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa àbí láti máa wò wá nìkànnì Ajára Màlífà TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti rọ́wọ́ tó ọ̀dọ́kùnrin kan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Malik Ọpẹ́yẹmí ọkùnrin ọmọ ọdún 22 ní ìbámu pẹ̀lú wípé wọ́n ní ń pera rẹ̀ ní ohun tí kò jẹ́ lórí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ Area F ìyẹn ní ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀ níbẹ̀ láti gbọ́ wípé wọ́n ní ṣe rí ẹnìkan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malik yìí ọlọ́run ló jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka Area F wọ́n mà ti rọ́wọ́ tó látàrí wípé àwọn kan wá fi ọ̀rọ̀ sùn ní iléeṣẹ́ ọlọ́pàá. Ní ìbámu pẹ̀lú ìròyìn inú sọ wípé afurasí ọ̀daràn eléyìí tó jẹ́ pé orí ẹ̀rọ ayélujára ló máa ń gbé ṣiṣẹ́ láabi tó bá ń pera rẹ̀ lóhun tí kò jẹ́. Wọ́n ní ọkùnrin ni yóò máa sọ fún àwọn èèyàn pé obìnrin lòun níbi tí ó ti ń sọ wípé kí wọ́n fọkàn balẹ̀ o, ṣé ẹ rí tẹ́ bá fẹ́ rí ìwòwò òun tàbí ohun tó ní ṣe pẹ̀lú fọ́nrán òun tàbí eléyìí tó jẹ́ alákàálẹ̀ tá a mọ̀ sí nude video calls. Ó ní wọ́n san àwọn owó kí wọ́n tó lè rè eléyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ti jẹ́ wípé wọ́n ti bá a dòwò pọ̀ ni wọ́n ti padà kábàámọ̀ ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. La gbọ́ pé ní ìbámu pẹ̀lú ìfiléde eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyẹn agbègbè Area F eléyìí tó fi léde ìyẹn ẹ̀kọ́ tó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ lápá bẹ̀ nígbà tí wọ́n sọ pé ẹnìkan wá fi ọ̀rọ̀ náà fi ẹjọ́ ẹni tí ó jẹ́ Malik sùn tí wọ́n rò pé obìnrin ni. Wọ́n ní ìbámu pẹ̀lú ìdí èyí làwọn èèyàn kùn sẹ́nu iṣẹ́ ìwádìí lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti rọ́wọ́ tó Malik Ọpẹ́yẹmí ọmọ ọdún 22 yìí eléyìí tó fà á tí iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Èkó tó lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé padà wá sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wípé ibẹ̀ ni ẹni tí ọ̀rọ̀ náà kàn tó wá fi ẹjọ́ sùn ló ti fi ẹjọ́ sùn. Nínú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n sọ wípé wọ́n ṣe níbẹ̀ la gbọ́ wípé wọ́n ní ṣe rí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Malik Ọpẹ́yẹmí yìí wọ́n ló ti fi ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gba owó tó tó mílíọ̀nù 4 lọ́wọ́ àwọn tí wọ́n ti kó sákóló rẹ̀ láti ọjọ́ 1 oṣù kínní ọdún 2025 tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìpera rẹ̀ ní obìnrin lórí ẹ̀rọ ayélujára tí ó sì máa sọ fún àwọn tí wọ́n bá kó sákóló rẹ̀ pé ẹ fún mi ní owó kó tó di pé ẹ lè ṣe ìyẹn ohun tó ní ṣe pẹ̀lú ìbánisọ̀rọ̀ orí àwòrán tá a mọ̀ sí fídíò call kí wọ́n tó lè ṣe pẹ̀lú òun. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn náà láti ẹnu ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin. Níbẹ̀ ló ti sọ wípé wọ́n ní inú iṣẹ́ ìwádìí náà níbi tí wọ́n ti rọ́wọ́ tó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó jẹ́ pé ó fi ń ṣiṣẹ́. Wọ́n ní wọ́n gba bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tó jẹ́ méjì tó jẹ́ ti ìgbàlódé tá a mọ̀ sí Android phones. Wọ́n ní ìkan Itel àti Samsung ni wọ́n gbà ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ níbi tí wọ́n ti lọ ṣe ìyẹn iṣẹ́ ìwádìí wọn eléyìí tí wọ́n fi ń wo agbègbè ibi tí ó gbé yẹn láti inú ilé rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ṣe rí afurasí ọ̀daràn eléyìí tí wọ́n pè ní Malik Ọpẹ́yẹmí ọmọ ọdún 22 yìí eléyìí tí jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára yóò pera rẹ̀ lóbìnrin pẹ̀lú oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfiléde eléyìí tó ń fi léde. Wọ́n ní báyìí o wọ́n gbé lọ sílé ẹjọ́ láti lọ fojú ba ilé ẹjọ́. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yíyan ní ìpínlẹ̀ Èkó ìyẹn lábẹ́ olùṣàkóso CP Ọlọ́rundáre Jimoh Moshood ó ṣe fìròyìn léde níbẹ̀ ló ti wípé àwọn ò ní dáṣọ bo ìyẹn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà jìbìtì lórí ẹ̀rọ ayélujára pàápàá láti lè jẹ́ kí àwọn aráàlú kí wọ́n wà lálàáfíà torí ìwà eléyìí tí wọ́n sọ pé Malik ń wù yìí nípa wípé yóò gba ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán eléyìí tí yóò gbowó lọ́wọ́ àwọn èèyàn tó bá ń fẹ́ wo fọ́nrán rẹ̀ eléyìí tí ó jẹ́ alákàálẹ̀ tàbí kẹ́ onípè nísàn-án. Wọ́n ní yóò gba ohun tí ó ní ṣe pẹ̀lú ìyẹn owó lọ́wọ́ wọn kó tó lè filẹ̀. Wọ́n ní ìlú jìbìtì ni ìlọ́nilọ́wọ́gbà àti pé ìpera ẹni ní ohun tí èèyàn kò jẹ́ ni. Ní fún ìdí èyí wọ́n ti wá ní kó ya tètè lọ sí ilé ẹjọ́ láti lọ fojú ba ilé ẹjọ́ kádájọ́ kó sì dá ẹjọ́ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìpínlẹ̀ Èkó ni ìròyìn yìí sì bá mi níbi tá a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ẹ̀ka tó jẹ́ ti Èbúté Èrò Division la gbọ́ wípé wọ́n mà ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tí wọ́n pè ní Jackson Abraham ọkùnrin. Wọ́n ní látàrí wípé wọ́n bá ọkọ̀ kan eléyìí tí wọ́n fura sí wípé ó jí gbé lọ́wọ́ rẹ̀. Wọ́n ní ibi ojú òpópónà eléyìí tí àwọn tí wọ́n jẹ́
òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti èbúté èrò yìí tí wọ́n ti ń ṣe iṣẹ́ òòjọ́ wọn ni wọ́n ti fura sí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Jackson Abraham yìí wípé ọkọ̀ eléyìí tí ó ń wà yìí ó dàbí ẹni pé àwọn fura sí pé kì í ṣe tiẹ̀. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni iṣẹ́ ìwádìí wá tẹ̀síwájú níbi tó ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Jackson Abraham pé báwo ló ṣe jẹ́, ta ló lọkọ̀, níbo ló ti rí. Wọ́n lọ́kọ̀ náà jẹ́ Mitsubishi eléyìí tí ó jẹ́ Space Wagon Vehicle, ìyẹn pẹ̀lú ọ̀dà ash lára, eléyìí tó jẹ́ ọ̀dà aláwọ̀ eérú. Wọ́n ní nídìí iṣẹ́ ìwádìí ni wọ́n ti rí wípé Jackson kàn gbé ọkọ̀ yìí níbi tí wọ́n gbé sí ní ìpínlẹ̀ Ògùn ni o, léyìí tí ó jẹ́ wípé kò kí ń ṣe òun ló ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí náà, níbẹ̀ ló ti yé wọn wípé iṣẹ́ tiẹ̀ wá rí ọkọ̀ òun gan. Wọ́n ní òun àtẹni tí wọ́n jọ ń gbélé gan-an inú ilé kan náà ni wọ́n jọ ń gbé, tó fi rí àǹfààní láti gbé ọkọ̀ náà kúrò ní inú ọgbà ibi tí wọ́n gbé ọkọ̀ náà sí. Wọ́n tẹ̀síwájú ìròyìn yìí, níbẹ̀ náà ti jẹ́ kí ó yé ikọ̀ oníròyìn láti ẹni tó jẹ́ CSP Benjamin Hundeyin tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Ó ní ṣé ẹ rí ọkọ̀ náà ìpínlẹ̀ Ògùn ló ti ń gbé bọ̀ kó tó di pé àwọn ọkọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti èbúté èrò yẹn tí wọ́n wà lójú iṣẹ́ láti máa yẹ ọkọ̀ wò wọ́n rọ́wọ́ tó. Àwọn á tẹ̀síwájú, wọ́n ní àwọn ti rí ẹni tó ní ọkọ̀ náà, ní ìbámu pé ẹni náà ó ti lọ́ọ́ fi ìyẹn ọ̀rọ̀ léde fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ń wá ọkọ̀ tòun tó jẹ́ Mitsubishi Space Wagon, ìyẹn lè tún jẹ́ ọlọ́dà eérú tá a mọ̀ sí ash colour. Wọ́n ní ìbámu pẹ̀lú èyí, nígbà tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti èbúté tí wọ́n rí ọkọ̀ náà ló jẹ́ kí wọ́n kàn sí ẹni tí ó ní ọkọ̀. Wọ́n lẹ́ni tí ó ní ọkọ̀ sì ti dé, ó sì ti fi ọ̀rọ̀ léde pé ọkọ̀ tòun ni. Ṣùgbọ́n wọ́n ní àti ọkọ̀ àti Jackson ìyẹn Abraham tó jẹ́ wípé ẹni tó jí ọkọ̀ náà gbé, wọ́n láwọn gbogbo wọn sì wà lákàtà ọlọ́pàá látàrí wípé ẹ̀rí eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ ni wípé wọ́n bá ọkọ̀ náà lọ́wọ́ Jackson ìyẹn ọkọ̀ Mitsubishi tó jẹ́ ti alámúlégbè rẹ̀. Wọ́n wá tẹ̀síwájú ìròyìn náà, níbẹ̀ ni wọ́n ti wá ń sọ wípé àti ọkọ̀ àti Jackson, wọ́n ní àwọn méjèèjì yóò fojú ba ilé ẹjọ́ torí pé ọkọ̀ náà yóò jẹ́ ẹ̀rí fún wọn. Wọ́n lẹ́ni tó ní ọkọ̀ náà ó sì ń tẹ̀lé àwọn ní iṣẹ́ ìwádìí láti lè jẹ́ kí wọ́n fi ojú ẹni tí ọ̀rọ̀ náà ṣẹ̀ sí lórí láti ba ilé ẹjọ́. Ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó yẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood, ó ti wá fi tó gbogbo èèyàn létí pé kò ní sí àǹfààní fẹ́nikẹ́ni láti máa jí ọkọ̀ gbé àbí láti máa hùwà kò tọ́ ní ìpínlẹ̀ Èkó, ó ní pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà, torí pé ìpínlẹ̀ Èkó ti wà lójúfò láti rí dájú wípé gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn eléyìí tó bá fẹ́ hùwà láabi àbí ṣiṣẹ́ láabi, àwọn ò fi wọ́n lára balẹ̀ rárá o. Àwọn ti ṣetán láti fi kélé òfin gbé gbogbo wọn torí wípé ààbò ara ẹni báyìí náà làbò ìlú. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wá rọ gbogbo àwọn aráàlú pé ẹ dẹ́kun ẹ wà lójúfò, ẹ sì fi ohun tó tọ́ àti ohun tó yẹ léde lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ, torí ààbò ara ẹni tẹ́ rí yẹn náà ni wọ́n pè lábò ìlú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tún fi ọ̀rọ̀ kan léde ní inú ọ̀sẹ̀ tá a wà yìí, níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé wọ́n ní ṣé ẹ rí láti lè jẹ́ kí àlàáfíà kó túbọ̀ jọba ní ìpínlẹ̀ Èkó, pàápàá lágbègbè Èbúté Mẹ́ta, látàrí ọ̀rọ̀ kan eléyìí tó ní ṣe pẹ̀lú ìjà eléyìí tó wáyé ní agbègbè Evans Squad ìyẹn l'Èbúté Mẹ́ta. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ sókè pé ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 ní nǹkan bí ọwọ́ aago 12 ààbọ̀ ọ̀sán ni àwọn ṣàdédé gbọ́ ìpè eléyìí tó jẹ́ pé wọ́n pe àwọn tí wọ́n jẹ́ agbègbè iléeṣẹ́ ọlọ́pàá Adékúnlé Division ní agbègbè náà láti lè fi ọ̀rọ̀ léde pé àwọn kan mà ti ń kòólà, kódà wọ́n ní wọn ò kòólà rárá, wọ́n ń bára wọn jà gidi gan. Àwọn ọlọ́kọ̀ eléyìí tá a mọ̀ sí kẹ̀kẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní agbègbè náà. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní agbègbè Adékúnlé Division yìí ti tètè jí gìrì o láti dájú pé wọ́n tètè lọ síbẹ̀. Nígbà tí wọ́n fi débẹ̀, wọ́n rí pé wọ́n ti ṣe àwọn kan léṣe, eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti ràn wọ́n lọ́wọ́ láti gbé lọ sí ilé ìwòsàn. Wọ́n lé ní tóhun wà báyìí ó sì ń gba ìwòsàn lọ́wọ́, ṣùgbọ́n ìdùnnú ni wípé kò sẹ́nikẹ́ni tó fi ara pa. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ní sí iṣẹ́ ìwádìí àti ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn ní Pàǹtí la gbọ́ wípé wọ́n ti fi ọ̀rọ̀ léde o pé gbogbo àwọn tí àwọn rí mú náà, wọ́n ní láìpẹ́ láì jìnnà wọ́n máa fi ojú wọn ba ilé ẹjọ́. Àwa ń fi àkókò yìí rọ gbogbo àwọn ọ̀dọ́ níbi yòówù tí wọ́n bá wà pé ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́, torí jàgídíjàgan tẹ́ rí yẹn kò sí nǹkan míì téèyàn lè gbà nínú ẹ̀ bí kò ṣe wàhálà àti ìdààmú. Ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó yẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood, ó ti wá fi lé gbogbo aráàlú létí pé ẹ fi ọkàn balẹ̀, ṣùgbọ́n ìyẹn ṣáà ti tètè pè wá kẹ́ ta wá lólobó nígbà yòówù tí ẹ bá ti rí nǹkan tẹ́ wò pé ó ṣeé ṣe kó di lọ́gbọlọgbọ. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tó ní CP sọ, òun náà ti sọ̀rọ̀ yẹn CSP Benjamin Hundeyin pé ẹ jẹ́ kí gbogbo wa ká rìnrìn àlàáfíà ká sì jẹ́ kàlàáfíà kó jọba. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajíara Màlífà TV, ẹ subscribe sí ìkànnì, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ share
àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́.